kọjá lórí omi kò sáwọn tó ń wọ ọkọ̀ ojú omi ibẹ̀ báwo la fẹ́ débi tẹ̀sán pà ń lọ yìí. mi nídìí àwọn tó ń wa ọkọ̀ ìgbà tí ìwọ wà ń bí tèmi wà ń bí ìwà kan máa ní ìṣòwájú máa tẹ̀lé ẹ náà ni. mo mọ̀ pé ìbànújẹ́ ńlá nìkan tó ṣẹlẹ̀. iye tó máa sọ fún yẹn wo máa fi times 10. ṣé àwọn tó rí ìgbà yìí àjọlébi lójú ẹ. ṣé wọ́n ti confirm ẹ̀ gangan pé lóòótọ́ ó ti kú. wúrà. irọ́ ni kíní yìí and God is actually pointing at something. ṣé la máa fi àdúrà jagun ogun kankan kò lè níwájú Ọlọ́run. lọ gbé kíní ẹ̀ sáàrin stẹ́ẹ̀sì. kódà tó bá jẹ́ pé ilé àwọn aláìní ìyá àbá aláìní bàbá ni ẹ fẹ́ kí n kó nǹkan lọ síbẹ̀ mo ṣe tó máa ṣe é. bá mi sọ fún Ọlọ́run mo fẹ́ níyàwó láyé tí mo wà yìí mo fẹ́ bímọ láyé tí mo wà yìí nídìí máa lówó láyé tí mo wà yìí nítorí ẹ̀ mo ṣe wà látọ̀jú tó ọmọ kọ́lá tí mo gbàdúrà kò tí kò kọ̀ mí ti fẹ́. kí n máa wọkọ mi àtọmọ mi láyé ó tẹ́ mi lọ́rùn ju pé kí n pàdánù wọn lọ. wo ìwọ má dá lóhùn àwọn ọkọ àìrí lòun máa ń like láti máa tẹ̀lé káàkiri. ibi tẹ́yìn bá ti sùn àwọn àlùjọ̀nú lè mọ́ bá pò ń bí. ṣé wo rí tí bàbá yẹn ṣe ń gbà ó ń gbà lọ́tún ó ń gbà lọ́sì. mo lè wá mi ò lè ṣe tẹ́ bá bá pa mí ẹ̀ pa mí. tó bá jẹ́ kó o tó fẹ́ nìyẹn Ọlọ́run á ṣe fún ẹ.